ètò yín ètò wa bọ́jọ́ ti ń dalẹ̀ náà ló ti gorí afẹ́fẹ́. èmi ni tiyín tòótọ́ akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. a gbọ́dọ̀ tú gbogbo ọ̀rọ̀ èròǹgbà àti ìṣe tí ó lè ran àgbà dídá wa lọ́wọ́ a gbọ́dọ̀ tú wọn síta. bẹ́ẹ̀ náà ni àwọn àgbà wa bọ̀ wọ́n ní gbogbo aláǹgbá ló danú lélẹ̀. a ò mọ ìtinú run, a ò mọ ibi tí bàtà ti ń ta ọ̀kọ̀ọ̀kan nínú wa lẹ́sẹ̀. èyí ni kò jẹ́ kí a sinmi ọ̀rọ̀ wa yìí lórí bọ́jọ́ wa ti ń dalẹ̀. ọ̀rọ̀ wa lónìí dá lórí ọ̀kan lára àwọn ọ̀nà tí a fi ń gbé ìgbé ayé àlàáfíà bọ́jọ́ wa ti ń dalẹ̀. wọ́n ní pápápá là ń ra ìrèké ní pápá. ẹ jẹ́ kí a tẹnu bọ̀rọ̀. àkíyèsí tó ń fara hàn wá jùlọ bọ́jọ́ wa ti ń dalẹ̀ ni wípé okun ara bẹ̀rẹ̀ sí ní dínkù. ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ohun tí ó jẹ́ àkíyèsí tí a kò rí ọgbọ́n dá sí. àwọn àgbà wa bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí àkíyèsí yìí. ìhà kìíní tí àwọn àgbà wa máa ń kọ sí ni wípé àwọn kan ò gbà wípé ọjọ́ wọn ti ń dalẹ̀ o. wọn kò gbà wípé okun ara wọn ń dínkù bákanbàkan, wọn kò gbà. wọ́n gbàgbọ́ pé ara ṣì gún régé sí bó ṣe wà tẹ́lẹ̀. àwa náà gbà o. wọ́n á sì máa ṣe àfarawé àwọn ẹgbẹ́ wọn tàbí àwọn tí kò tí ì dàgbà tó wọn. eré yìí nígbà mìíràn ó lè ṣe ìrànwọ́ ní ráńpẹ́ ṣùgbọ́n kì í pẹ́ di wàhálà, ara ríro, ẹsẹ̀ dídùn, ẹ̀yìn kíkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ àṣejù. a kò ní wípé àgbà dídà jẹ́ ègún o tàbí ohun ẹ̀sín, ohun ìtìjú. rárá o, kódà àìlè sáré tètè bíi tàtẹ̀yìnwá, àìlè gòkè sọ̀ ní kọ́mọ́kọ́mọ́ bíi tàtẹ̀yìnwá gan jẹ́ lára iyì àwọn àgbà. àwọn àgbà kan kò gbà wípé àgbà ti ń dé àfi bíi kí ilẹ̀ ó di amọ̀ lójú amọ̀kòkò wọn lórí. gbogbo nǹkan ni wọ́n ń dá sí, gbogbo iṣẹ́ ni ó di ṣíṣe fún wọn, gbogbo ìnáwó ni wọ́n ń lọ. ó dára kí àgbàlagbà máa jáde o kí wọ́n lọ fún ìnáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ṣá gbọ́dọ̀ mọ̀ níwọ̀. wọn kò gbà wípé ọjọ́ wọn ti ń dalẹ̀. ó yẹ kí a mọ̀ wípé ipò àgbà kì í ṣe ipò ẹ̀sín. kí a dín ọrọ̀ ajé, ọrọ̀ iṣẹ́ ṣíṣe wa kù lọ́nà tí ó bá okun ara wa lọ, lọ́nà tí ó bá okun àgọ́ ara wa mu. bí a bá jẹun a ṣáà fi àyè omi sílẹ̀. bí a bá ti ń ṣiṣẹ́ àfi kí a fi àyè ìsinmi sílẹ̀. kódà àwọn kan béèrè pé kí ló ń jẹ́ ìsinmi? ìsinmi náà ló ń jẹ́ ìsinmi. kí ẹ jókòó jẹ́, kí a jókòó jẹ́, kí a ṣe sùúrù, kí ara tò, kí ara tù. ó yẹ kí a máa béèrè lọ́wọ́ ara wa wípé èwo ló ṣe kókó jù nínú àwọn ètò tí ó wà níwájú mi? èwo ló wúwo lọ́wọ́ jù? èwo ló nílò làákàyè mi jù? ìdáhùn yìí á wá ràn wá lọ́wọ́ láti fi ètò sí iṣẹ́ àti ìṣe wa. bẹ́ẹ̀ náà ni kò sí bí ọmọdé ṣe sáré tó o, iwájú ni ó máa bá àgbàlagbà. ohun tó sọ àgbà di ẹni iwájú kì í ṣe látàrí eré sísá, kì í ṣe eré àsápajúdé. bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ mọ̀ wípé ètò iṣẹ́ ṣíṣe wa kò gbọ́dọ̀ fara gbá ọjọ́ orí àti ọjọ́ ara wa lọ́nà tí kò yẹ. irú ètò tí à ń sọ yìí ó jẹ́ wípé kí a tọ̀ àwọn ìrìnsẹ̀ wa àti ìṣe tí ó wà níwájú wa ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. àwọn olóyìnbó ń pè ní goal setting. we set goals lọ́nà tí yóò ràn wá lọ́wọ́, lọ́nà tí yóò ràn wá lọ́rùn, lọ́nà tí kò ní í jẹ́ kí a lo ara wa lálòjù ṣùgbọ́n tí yóò mú ara wa ṣe gírí. èyí tó jẹ́ kókó jùlọ ni wípé kí a ṣe bí ara wa ti mọ̀. ìhà kejì ni wípé àwọn àgbà wa tí ó ti gbà wípé àgbà ti ń dé ṣùgbọ́n wọn kò bìkítà nípa ara wọn mọ́. irú àwọn àgbà bẹ́ẹ̀ ni kì í káràmásìkì ìtọ́jú ara wọn. aṣọ àdọ̀tí, ara máa rùn, ibùgbé àti ibùsùn náà ò ní ṣe é rí lọ títí. eléyìí tí à ń sọ yìí, a mọ̀ wípé àwọn àgbà kan kò tọ́jú ara wọn nítorí àìsàn tàbí àìṣedédé àgọ́ ara wọn. eléyìí yẹ àwọn àgbà yìí, ó yẹ wọ́n sọ́tọ̀ o, a ò fi yọ̀ wọ́n o. irú àwọn báyìí kọ́ là ń sọ, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ti sọ àgbà dídà yìí di àwáwí lọ́nà tí ò tọ́. wọ́n á ní torí àwọn kò rí ẹni báyìí, àwọn kò rí ẹni bá ní ṣe eléyìí ṣe tọ̀hún, àwọn kò rí ẹni pè ránṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ló jẹ́ kí gbogbo ẹ̀rí bó ṣe rí. ṣùgbọ́n ṣé kí a wá lajúlẹ̀ kí tàlùbọ́ kò wọ̀ ni? ṣé kí a wá jẹ́ kí àìní ìmọ́tótó túbọ̀ fi àìsàn sí ara wa ni? tàbí àìbìkítà, àìní kan bí ara sí kí ó wá dá ara wa légbodò ni? ṣé kí a wá ní wípé nítorí lágbájá ò ṣàtúnṣe kí a máa fi ìkanra rẹ̀ mú tàmẹ̀dù ni? àbí ṣe nítorí pé nǹkan ń wọ́ lápá kan kí a wá gbà wípé gbogbo nǹkan ló wọ́ ni? kò sí bí ó ṣe lè rí. ejò kì í sanra dé ìrù, gbogbo wa la mọ̀. a gbọ́dọ̀ mọ̀ wípé ìtara ẹni jí jẹ́ ẹ̀tọ́ àgbàlagbà kọ̀ọ̀kan tí ó ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ tara wa jí kí a ṣe ẹ̀tọ́ wa fún ara wa, kí a ṣe ẹ̀tọ́ wa fún àwọn ọmọ wa àtàwọn ọmọ ọmọ wa, kí a ṣe ẹ̀tọ́ wa
fún àwọn alábàágbé wa, ojúlùmọ̀ wa àti ará agbègbè wa. Ẹ jẹ́ kí a dá tọ́mì díẹ̀. Lórí ètò wa, ètò yín bọ́jọ́ tí ń dalẹ́ náà ni a ṣì wà. Lóòótọ́ ló ṣeé ṣe kí nǹkan kù díẹ̀ káàtó lọ́nà kan tàbí òmíràn, ṣùgbọ́n a gbọ́dọ̀ tiraka látọkàn wa. Àgbà gbọ́dọ̀ tiraka ní èyí tí agbára rẹ̀ bá ká o láti sá fún ìsọlẹ́nu tí ó tọ́ látàrí àgbà dídà. Àgbà dídà kì í ṣe ègún, kì í ṣe ohun ẹ̀gbin. A kò gbọ́dọ̀ jẹ́ kí àgbà dídà wa jẹ́ ìnira fún àwọn alábàágbé wa. Ọ̀rọ̀ yìí dàbí òwe díẹ̀ ni o, ó sì gbẹlẹgẹ́ púpọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yóò dẹ̀ ta bá àwọn tí ó jẹ́ wípé wọ́n dùbúlẹ̀ àìsàn bí mo ṣe sọ tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ní àìlera kùdìẹ̀kudiẹ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n àwọn alábàágbé wa gbọ́dọ̀ rí nínú ọ̀rọ̀ wa, nínú ìṣe wa, wọ́n gbọ́dọ̀ rí nínú ìṣesí wa wípé à ń ṣe akitiyan láti má kàn jẹ́ ẹ̀sùn wàhálà fún àwọn tí à ń bá gbé. Ìdí ọ̀rọ̀ ìlọsíwájú, ètò àlàáfíà àti ètò àtúnṣe ni ó yẹ kí wọ́n máa bá àwọn àgbàlagbà wa. Àgbà wa ò ní dìrù o, lágbára Ọlọ́run. Àwọn àgbà wa ni ó yẹ kí wọ́n máa bá nídìí àdúrà, nídìí ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ oríire. Nílé ọmọ wa, àwọn àgbà ni ó yẹ kí wọ́n máa jẹ́ atúnlùṣe, atúnlùtò. Àwọn kan béèrè wípé èwo ló wá kan irú ọ̀rọ̀ báyìí pẹ̀lú ètò ìlera àwọn àgbàlagbà wa. Ẹ ṣé. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a bá mú wọn lò á dẹ́kun àwọn àìsàn tí ó jẹyọ látàrí ìdáwà àti ọkàn, ìpatì, ọgbẹ́ ọkàn àti ẹ̀dùn ọkàn. Í máa fún wa ní àlàáfíà àti inú dídùn látinú wá, èyí tí ó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ìlera pípé. Bí a ti ṣe mọ̀ wípé inú dídùn náà ni ó ń mú orí yá. Tó, ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopecare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopecare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopecare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopecare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopecare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.